me the boy will do that act. They catch the boy, he can't carry the go show, they bury the person. Even you when you sell land for Fulani, you know they safe. You don't know their mind though. Fulani if you call meeting for 30 seconds before everybody don't gather. I go there inside my store before they come outside don't fool. Wait till they send a meeting. And the meeting they talk now, not this one where they call that meeting. The corporation where they get, you know, they if you sell land for them, you sell problem for them. Now so they take collect this thing today, lorry. Yes. When they take me off lorry. Yes. Now Yoruba get there. The other the one same Muslim man, he tell them say now Yoruba get a lorry, not be Fulani. As they take enter, call get me off a lorry. Now they take claim a lorry today. Now the same thing they want to do for Benin Obasaki stop them. So they won't get me off those states. They stop them. As we they give Fulani land, you they give wall land though. They enter, they just be like Uftuka. Not the way they bite you, go they blow you head. Go they bite you. Ogu. You go they bite, you go they blow you head, go they sweet you. You don't know say they kill you go. That's what they be. If they don't get stamina finish, they go ask you say who are you? So I beg anybody sell land for them, you rent land for them. Oh guy, see what I don't chop the money. I don't feel refund the money. More than assist me. We go assist you. Look for a way to assist you, refund their money. Tell them say okay, relocate, leave this place. Tomorrow, you will sell land if you don't go. Your children, our children, they. If we chop to them now, tomorrow come. Now tomorrow they talk we will create the problem. Our children they will call the punish tomorrow. Yes. They will donate money from Kano, from every account fight you for Mogayo. I beg. Now look, you know you can connect and Fulani. Okay, now call your Nikiwani or call the Fiji. Assist the boy. I can't wait for the Bogayo. Anywhere, by nowhere. I could be nano. Hey, Israeli ambassador to Nigeria ó ti tú àṣírí ó ní àwọn Iran náà fẹ́ wá kógun jà Nàìjíríà àwọn ni wọ́n fẹ́ destabilize Nàìjíríà nítorí Nàìjíríà ń support Israel àṣírí ti tú ṣó mọ̀ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni a gbọ́ wípé àwọn new terrorist group kan wọ́n ṣe dìde wọ́n ṣe kalẹ̀ gbàm sí ìlú Nàìjíríà wọ́n ti gba north báyìí wọ́n wà ní north wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́ wọ́n ń pa wọ́n lọ́tún lósì ni tàbá wá sọ ìwọ máa sọ wípé irọ́ ni wọ́n fẹ́ kó ìpayà bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe kinní kan ohun tó yẹ kí n ṣe òun ni mò ń ṣe mi ìwá sọ fún ẹ kó kó ọkàn sókè mi ìwá sọ fún ẹ kó máa sá jolojolo kó sá lọ tọ́lẹ̀ tàbí kó máa sunkún mo wá sọ fún ẹ láti mo wá fún ẹ ní information nǹkan tí ó ń ṣẹlẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ kí ó má bàa dé bẹ́ẹ̀ anybody wa lójijì ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó jọ gàtè kò jọ gàtè ó dúró gàtè ó fẹsẹ̀ méjèèjì ó fi tiro tí àwọn ará Israeli bá ń sọ fún wa wípé àwọn Iran àwọn ni wọ́n fẹ́ destabilize Nàìjíríà tó fẹ́ kógun wọ Nàìjíríà nítorí wọ́n support àwọn Israel ṣé wàá ní irọ́ ni ambassador to Nigeria ọmọ Israel òun ló sọ òun ló tú àṣírí yìí o wá gbọ́ Iran behind plot to destabilize Nigeria Israel The Israeli ambassador to Nigeria, Michael Freeman, said on Tuesday that Iran's nefarious activities have spread from the Middle East to Africa and particularly Nigeria. Particularly Nigeria. Àbí àwọn ni new terrorist group tó ṣẹ̀ṣẹ̀ lọ́ọ̀ṣì tó ti gbòde kan ní north tó ló ti ń pa wọ́n lógúnlógún tó ti ń pa wọ́n lọ́gbọ̀lọ́gbọ̀n. Wàhálà ti ṣẹlẹ̀ o, wàhálà ṣẹlẹ̀ nínú Nàìjíríà o. Ṣé o mọ̀ wípé gbogbo nǹkan tí àwa ń sọ fún ẹ yìí orí ọ̀fẹ́ táwa ní nípa wà lábúrọ̀dá lè sọ ọ̀pọ̀lọpọ̀ mídíà ò sí Nàìjíríà tó bẹ́ẹ̀ kí wọ́n sọ many things ṣùgbọ́n bó bá ṣe wù kó ṣe jẹ́ àwa pariwo fún yín torí kó má bàa dé bá yín lójijì ìdí ni wípé ṣé o mọ̀ wípé gbogbo àwọn politicians wọ̀nyí ni wọ́n ti jẹ́ citizen one country or the other nílùú òyìnbó gbogbo wọn àti family tajátajá wọn gbogbo wọn náà ti ní citizenship
pátápátá tí wàhálà he lásán bá ṣẹlẹ̀ everybody á máa kọlu ra wọn ní airport ni wọ́n sá lọ kúrò nìyẹn ẹ̀yin lókù tẹ́ máa wà ń bẹ̀ ó lèmi ṣe gbogbo eléyìí tẹ́mi ṣe kì í ṣe pé mo wá kó ẹ lọ́kàn sókè mi ò ní kó gbọ́ information ẹ̀ kó máa sá kíjokíjo àbí kí ìfúnpá ẹ lọ sókè àbí kó káyà sókè gbọ́ information tó ń ṣẹlẹ̀ káàkiri at least ó ṣe kò ṣe a sì wà nínú nàìjíríà yorùbá land sì wà nínú nàìjíríà àti ìkúrò ohunkóhun tó bá fẹ́ dá bá nàìjíríà ó jọ máa dé bá gbogbo ẹ̀yà tó wà ń bẹ̀ pátápátá ni òun lélẹ̀ jẹ́ kí n máa kà á fún ẹ lọ. The Isrealis ambassador to Nigeria, Michael Freeman, said on Tuesday that Iran's nefarious activities are spread from the Middle East to Africa and particularly Nigeria. He added that the Iranian forces were working to destabilize Nigeria. He added, Israelis ambassador to Nigeria, ló tú àṣírí yẹn o. He added that Iranian government, Iranian forces were working to destabilize Nigeria. Ṣé kò fẹ́ máa jọra wọn? Àbí àwọn Iran yìí ni wọ́n sponsor àwọn ọmọ mùsùlùmí ọmọ àlè kan ní ilẹ̀ Yorùbá àtàrà àwọn nọ́dẹ́mà tí wọ́n fi ń ṣe rádaràda tí wọ́n ṣe. Torí ẹ̀yin Nigerians kò sí nǹkan tí ẹ ò lè dá lára tó bá jẹ́ wípé owó kékeré báyìí nǹkan tíntín ní ajáde bẹ́ẹ̀ ẹ ní rò ó fà wípé tógun yẹn bá dé tí wàhálà yẹn bá ṣẹlẹ̀ ó jọ máa dé bá everybody wa ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin kẹ́yìn tẹ́ ẹ bá lọ́wọ́ sí gbogbo kìíní láti gbàbọ̀dẹ̀ àwọn pípù yìí láti gbógun ti ìran ọmọ Yorùbá nílẹ̀ Nàìjíríà torí owó tẹ́ ń gbà bẹ́ẹ̀ owó yẹn máa fi wà àìsàn ni o ẹ fi wà àìsàn ni o èyí tí ò sì yé yín ló pọ̀ jù ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn bá mi sọ fún wọn. Lọ wo Iran, lọ wo Afghanistan, lọ wo Israel, lọ wo Pakistan, lọ wo Lebanon, lọ wo Gaza, lọ wo gbogbo ibi tí ogun ti ń ṣẹlẹ̀. Ǹjẹ́ wọ́n dá ṣé o rò wípé kò sí Kristẹni bó ti ń wò kéré ọmọ náà ń bẹ̀? Ǹjẹ́ wọ́n dára wọn mọ̀ bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ibi tí mo dárúkọ yìí is an Islamic country. Ṣùgbọ́n mò ń bi ẹni ṣé bí wọ́n ṣe ń para wọn bẹ̀ wọ́n padà ya wípé ókè ọmọ mùsùlùmí ni ẹ sọ́tọ̀. Mo fẹ́ kó o mọ̀ ní o ìwọ tó ń sọ̀rọ̀ ẹ̀ di ẹ̀lúùlù tó ń pe òjò tí ò mọ̀ wípé tójò bá dé orí ara òun ló fẹ́ rọ̀ sí. Tẹ́ ẹ̀ ń sásábẹ́ torí owó tí ẹ̀ kọ́ mọ́ṣáláṣí òfò àtàdánù kiri tẹ́ ẹ̀ fi ń brainwash àwọn èèyàn tí ẹ̀yin lọ ń gbowó tẹ́ ẹ̀ ń pe ogun tẹ́ ẹ̀ ń recruit àwọn ọmọ tó yẹ kẹ́ jẹ́ kí wọ́n máa lọ sí school kan ṣe rere láyé tẹ́ ẹ̀ ń kọ́ wọn níṣẹ́ ogun. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé tí ogun yẹn tó bá padà dé ilẹ̀ Yorùbá àbí Nàìjíríà kò ní minus ẹ̀yin náà kúrò mọ̀ ní o. Èyí tó ń ṣẹlẹ̀ ní Israel tó ń ṣẹlẹ̀ ní Iran tó ń ṣẹlẹ̀ ní Gaza tó ń ṣẹlẹ̀ ní gbogbo ẹ̀ ṣé ó minus anybody? Ó dàbí ẹni pọ́nrọ̀ yẹn ò yé yín tó bá ju àdó olóró ṣòro wípé wọ́n á kọ síbẹ̀ pé àdó olóró yá o ẹni níbi tá a fẹ́ jù ẹ́ sí ẹni Muslim person tó bá ti wà ń bẹ̀ má ya ọ̀dọ̀ wọn ṣó ṣeé ṣe kó o lè mọ̀ wípé òun fẹ́ ìparun ara yín òun lẹ̀ ń wá tí wàhálà yìí tó bá délẹ̀ àjọba everybody wà ní ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Now wàá tún gbọ́ yet Iran's nefarious activities are not limited to the Middle East. Let me be clear, Iran's leaders are also working to destabilize Western Africa, including here in Nigeria, he alleged. Ṣé ń gbọ́? The envoy thanked the Nigerian government and the US for standing by Israel during its war against multiple nations. Over the past year, the support shown by President, gbogbo bẹ̀yìn ò tiẹ̀ kàn wá. I also want to thank all of our friends in Nigeria who have stood with us. Ẹ̀yin tẹ́ stood with them, tẹ́ lọ dá sí ọ̀rọ̀ tí ó kàn yín. Yóò ti padà kan Nigeria báyìí. Nígbà tí àwọn Iran ti ní pé ẹ̀yin Nigeria government ẹ ti fún àwọn Israeli ní support, kò sí wàhálà. Àwọn náà ti ṣe kí ni? Wọ́n ti nawọ́ ìjà wọn sí Nigeria báyìí. Wọ́n ní the whole of West Africa ni wọ́n wà after ni plan evil plan yẹn wà fún. Ṣùgbọ́n Nigeria gangan ni wọ́n kọ́kọ́ fẹ́ dojú ìjà kọ. Wọ́n ní tó ṣe mọ̀ pé wọ́n ní Nigeria is the most populous country in West Africa. Tí wọ́n bá ti destabilize Nigeria, kí ló ń pè ní destabilize tí wọ́n fẹ́ destabilize wa yẹn? Ogun ni wọ́n dá wàhálà lẹ̀.
ṣé dẹ̀ mọ̀ wípé mùsùlùmí ni wọ́n ó sì ti ń rí kinní yẹn díẹ̀ tó ti ń gbilẹ̀ ẹ̀yin àgbààgbà ẹ̀sìn mùsùlùmí tẹ́ ẹ mú òtítọ́ tẹ́ ẹ sásá bẹ́ ìka kan báyìí pé ṣáàrí yín ẹ má wọrí o mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo mọ́ṣáláṣí gbogbo owó tẹ́ ẹ ń kó pamọ́ gbogbo property gbogbo ilé mọ́tò everything tẹ́ ẹ ń fowó tẹ́ ẹ gbà lọ́wọ́ wọn tẹ́ ẹ fi ń rà gbogbo ẹ̀ lẹ́ máa lù sí àtẹ̀mí yín náà gbogbo ẹ̀ ló máa bá lọ ti family tọmọ ṣe bá òun rí bó ṣe ṣẹlẹ̀ ní àárín wọn bẹ́ẹ̀ ṣé ibi tó bá ti ju àdó olóró tó dún kẹ̀wù ṣé ọlọ́mọ tó padà mọ́ ọmọ mọ́ ṣé bàbá tó padà rántí ìyàwó ṣé ìyá gan padà rántí ọmọ mọ́ oníkálukú àfọ̀dàgbè wọn ní bí iná bá jó ni tó bá jọmọ ẹni kò ṣe tara ẹni la kọ́kọ́ ń gbọ̀n ni oníkálukú àmọ́ sàṣàlà fẹ́mi ẹ̀ àìmọye fámìlì tí wọn ríra wọn mọ́ àtòkú àtàyè a ò sì fẹ́ ṣé nǹkan tí ẹ̀yin tí ẹ mọ̀ wípé àbọ̀dé tẹ́ ẹ̀ ń gbà ohun tí ẹ̀yin tó fẹ́ kó ṣẹlẹ̀ ńlẹ̀ Nàìjíríà nìyẹn àbí kò ní yọ yín kúrò mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní o kò ní máínọ̀sì yín kúrò ẹ jẹ́ kísà níyà o ṣé ẹ gbọ́ fídíò tí mo gbé wọlé nísìn ǹjẹ́ ẹ gbọ́ àlàyé tí bàbá yẹn ń ṣe ní àlàyé Ọbaṣẹ́kì ní ọ̀dọ̀ wọn ní Benin lọ́hùn òun ló lé àwọn Fúlàní ṣó rántí ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ àwọn Fúlàní wọ́n kó owó lọ òun ní ọmọkùnrin yẹn sọ ó ní wọ́n kó owó burúkú wọn lọ ń kó fún wọn ní fíléèjì káàkiri ní ọ̀dọ̀ wọn ní ọ̀dọ̀ Delta bẹ́ẹ̀ ipe wọ́n fẹ́ ra ilẹ̀ wọ́n fẹ́ rẹ́ǹtì ilé wọ́n fẹ́ máa gbé wọ́n fẹ́ máa ṣe kínní fún ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba tó jẹ́ wípé peanut owó náà fún yín tẹ́ máa sọ torí owó àti màálù tí wọ́n kó fún yín màálù ó wá jẹ yín lógún ju àwọn tí ẹ jọba lé lórí ẹ̀mí wọn wọ́n wá ń tọ́jú yín wọ́n pa wọ́n ẹ rí nǹkan ṣe torí màálù àtowó ṣé ẹ ti rí wọn wọ́n lé wọn dànù ní Benin wọ́n lé wọn dànù wípé wọn ò fẹ́ wọn máa mú owó ẹ lọ tó o bá farabalẹ̀ gbọ́ àlàyé tí bàbá yẹn sọ wípé tí wọ́n bá fi lè èèyàn kan tó bá lóun fẹ́ wá rí ẹ báyìí tó ìwọlé jáde kó tó bọ́ síta wọ́n á ti kún bẹ́ẹ̀ bíbà wọ́n ti kún bẹ́ẹ̀ tó o bá lọ fún èèyàn kan tó rẹ́ǹtì ilé fẹ́yàn kan àbí ilẹ̀ gbogbo wọn wá lọ migrate ara wọn wá síbẹ̀ wọ́n náà ti take over nìyẹn ibẹ̀ yẹn ní kọ́kọ́ ni mò ń lọ o ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ ṣùgbọ́n èyí tí mo fẹ́ kó o gbọ́ tó kàn mí jù tí mo rò pé ó kan ìwọ àti mi jùjùjù tí bàbá yìí sọ ni wípé tí àwa tá a wá sìn tá a bá kùnà láti ṣẹ́ ogun yìí àwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la wọ́n á lé wọn kúrò lórí ilẹ̀ bàbá wa o wọ́n á sì take over ilẹ̀ yẹn ṣé kinní yóò ní padà ṣẹlẹ̀ ṣá ṣé ilẹ̀ Yorùbá ò ní padà di ènì kò ní padà di fisi ṣé ìdíwé tí gbogbo wa ṣe ń fi gbogbo nǹkan tá à ń pariwo síta àwọn àṣírí tá a ṣe ń tú síta tí ọ̀pọ̀lọpọ̀ ń gbójú kúrò ńbẹ̀ ṣé ilẹ̀ Yorùbá ò ní padà di ohun ìgbàgbé báyìí ẹ máa rò pé rémà ni kò máa ń ṣeré ní ìgbà tí àwọn Israeli ambassador to Nigeria tó bá bọ́ síta tó ní àwọn Iranian government àwọn ni wọ́n sponsor àwọn terrorists wọ Nàìjíríà nísìn a sì gbọ́ wípé àwọn wèrè kan ṣẹ̀ṣẹ̀ wọlé jẹ́ sáré lọ bẹ̀ kí n wá kà fún ẹ kó o lè mọ̀ wípé ohun tí mò ń ṣe lálàyé fún ẹ yìí kò ń ṣe ṣeréṣeré o àwọn new terrorist group yìí ní nọ́ọ̀tì àwọn ará nọ́ọ̀tì náà ti dìde o wàhálà ti dé wàhálà ti ṣe kí ni wọ́n ti padà gbé ọwọ́ ìjà yẹn wọ́n ti padà gbé wọ ìlú Nàìjíríà Northern group have risen against the emergency of a new terror group Lukarawas say it will not allow any further threat to the safety of life and property of the people. Wọ́n ti padà gbé nǹkan tó jù wọ́n lọ. Ṣé bẹ́yìn lẹ kọ́kọ́ dá ogun yẹn sílẹ̀? Ẹ̀yin lẹ kọ́kọ́ fẹ́ já ogun yẹn. Wọ́n ti wá bá yín kó wọlé báyìí sìn. Ẹ̀yin nísìn ni northern leaders and elders ní nọ́ọ̀tì wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé life àwọn èèyàn wọn ó ṣe pàtàkì sí wọn. Property àwọn èèyàn wọn ó ṣe pàtàkì sí wọn. Àwa náà ń pe ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá nísìn. Àgbà tí ò bá kẹun sọ̀rọ̀ á padà kẹta sáré à ń pè yín díẹ̀díẹ̀ ń sìn ẹ gbọ́ ẹ fi wágún lágídí ẹ má wọrí ṣé ti mọ iye bí wọ́n ṣe ń pa wọ́n lógún lọ́gbọ̀nlọ́gbọ̀n bẹ́ẹ̀ àwọn leaders elders wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pariwo síta sí ṣáṣọ́ ti padà bọ́ ọmọye wọn ti padà rìn òwò ọjà ẹ̀yin dúró ẹ jẹ́ kọ́mọye ilẹ̀ Yorùbá náà kó rìn òwò ọjà. This was as the group rejected the claim by the defense headquarters that some communities welcome members of Lukarawas in Sokoto and Bauchi State. Yes, it is true.
defence headquarter wọ́n ní àwọn community kan, àwọn northerners kan, àwọn leader lára àwọn leaders and elders wọn kan, àwọn ni wọ́n gbàbọ̀dẹ̀ àwọn Iranians lukarawas yìí, àwọn ni wọ́n gbà o, àwọn ni wọ́n gbà o, wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n pa wọ́n lógúnlógún báyìí ni pé pa ni. The new terror group attacked Mera town in Ogi local government area of Kebbi State on Friday, killing at least 15 people. Thomas sọ pé 15 people times by 5 or if not by 10. You understand? A stakeholder in the community, Bashir Mera, who confirmed the attack, said the group struck when people were getting set for Juma prayer. Added that they also stole no fewer than 100 cattle. Ṣé o ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ṣé o ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? Yes. Ibo náà ti kọ́kọ́ lọ attack wọn inú mosque. Mo kàn ní kí n sọ fún ẹni o, wípé gbogbo nǹkan tá à ń pariwo fún yín kò ní kankan ṣe pẹ̀lú ìsìn. Ẹ jẹ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn ti sẹ́gbẹ̀ẹ́ kankan, ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ Mùsùlùmí, Kristẹni, oníṣẹ̀ṣe, kájọ dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá náà. Tí ilẹ̀ Yorùbá bá ṣì wà, òun ló máa sọ wípé ọlọ́mọ ìyá oníyàn kan tó fẹ́ máa gbógun ìjà ẹ̀sìn tì. Ìgbà tí ilẹ̀ Yorùbá ò bá sí mọ́, tọ́kọ ìwọ náà ogun kó ẹ lọ. Bẹ́ẹ̀ yóò pa fámìlì, àbó pa ẹ́, àbó àmì tó máa ṣẹ́kù. Táẹ̀dẹ̀ mọ ibi tó máa tí èyí tó bá ṣẹ́kù yẹn. Ibi tó máa dé dúró lórílẹ̀ ayé, tá a mọ̀ pé inú igbó inú ìjù, ibẹ̀ ló padà hangi sí tó padà ń bẹ́ bọ́ra jẹun nínú igbó. Ó mọ̀. Ẹ̀sìn ààyìn lè mọ̀. Àwọn náà títí sunkún ohun táwọn sọ fún ẹ̀sìn, àwọn nọ́dánà tó ṣẹ̀sìn tẹ lọ ní structure, wọ́n ń gùdù nú ẹ̀sìn, wọ́n ti káwọ́ lérí, wọ́n ti ń jọsẹ̀ mọ́lẹ̀ báyìí o. Wọ́n ti káwọ́ lérí, wọ́n ti ń jọsẹ̀ mọ́lẹ̀. Lukarawasi inú mosque náà ti lọ pa about 15 people, more than 15 people. Wọ́n sì kó about 100 màálù wọn lọ. Wọ́n sì ní àwọn àgbàgbà ẹ̀sìn wọn, àwọn leaders wọn, lára wọn ni wọ́n gbàbọ̀dé wọn wọ nọ́ọ̀tì. Ṣé ti rí? Tẹ́ ẹ bá torí èsì tẹ́yìn náà lọ gba àbọ̀dé yẹn wọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin náà lọ sí o. Ọ̀rọ̀ tó wà léyìí, èlúùlù ni tó pèjò, orí ara ẹ̀ ló fẹ́ pè sí, àbí kí ló ní mo wí? Ìran ọmọ Yorùbá ẹ máa gbáradì. Ọmọ Yorùbá o, mo ní ẹ máa gbáradì. Mo kíwa gbogbo ibikíbi tó bá wà tó ti ń gbọ́ mi àbí tó ti ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá. Yèyé dára kòwé ó ní mò ń jẹ́. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel, support my brand. Má gbàgbé láti bá mi like fídíò kó bá mi share dé gbogbo ibi tó bá yẹ kán ti gbọ́. Má sì gbàgbé láti ṣe kíni, láti drop comment ẹ̀. Ǹjẹ́ o ti wà aware nípa àlàyé tí mo ṣe fún ẹ? Tó bá rí bẹ́ẹ̀, ó yá drop comment ẹ, jẹ́ ká jọ fọ̀rọ̀ jomi tó rọrùn.